ẹ tún kú dédé àsìkò yìí òyìn ọmọ kóòtù òjíire nílé lóko lẹ́yìn odi. Ẹni tí ó bá mi lálejò lénìí àkàrà àjókòó sí ẹ̀gbẹ́ kan ní ẹ̀gbẹ́ ọ́fíìsì mi ni wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn wá kò ṣeé gbé tí kò mẹ́. Mo wá decide pé bó jẹ́ 20-30 minutes ká ti ẹ̀ rìkọ́ọ̀dù nǹkan tí torí pé tó bá lè mú ọ̀rọ̀ yẹn kọ́ èmi lọ́gbọ́n tó kọ́ gbogbo àwa tá a wà ń bẹ̀ lọ́gbọ́n tó yẹ káyé gbọ́ ni. Mo béèrè lọ́wọ́ dókítà, ẹ ti mọ dókítà dáadáa, èèyàn mi ní tipẹ́tipẹ́tipẹ́ ẹ mọ iye interview tí mo ti gbé wọn wá sí. Mo wá béèrè lọ́wọ́ wọn pé dókítà òkè ẹ̀yin lẹ̀ ń lo ewé àti egbò ń sìn, ẹ dákun sí kò sí nǹkan kan tí jẹ́ ewé àti egbò, ṣé kò síṣẹ́ kankan tó ń ṣe mọ́ ni? Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí dókítà, ẹ bá mi kí ara àlékẹ́dẹ̀ dárúkọ ara yín náà. Mo kí lílé ọlọ́kùnrin lóbìnrin ibi tẹ́ ti ń wò mí láàárọ̀ àbí lọ́sàn-án àbí lálẹ́. Orúkọ tèmi ni Dr. Kenny Odúwọlé, aláṣẹ olùdarí Ayurveda Wellness Health. Ẹ ṣé gan. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ tí mi ò fẹ́ kó gùn, kí ni ń ṣe ìdíwọ́ àwọn nǹkan àmúṣagbára àwọn bàbá wa? Kí ló ń ṣe ìdíwọ́ ẹ̀ tí torí lójú mi ṣe ó dàbí ẹni pé kò ṣiṣẹ́ má lójú mi. Bàbá ibi tẹ́ lọ ibi tó lágbára díẹ̀. Tó bá nínú àwọn tí wọ́n rí nǹkan jogún ní ọ̀dọ̀ Ọlọ́run ní àgbáyé, Yorùbá wà náà àwọn tó jogún nǹkan tó pọ̀. South America lè jókòó kán dúpẹ́ fún Ọlọ́run pé ó fún wọn ní nǹkan tó jẹ́ bí ìlànà Ifá àti ìlànà ìṣẹ̀ṣe. Kódà ewé tí wọ́n bá rìn káàkiri tó rí wá bá lọ́dọ̀ wọn. India náà a máa dúpẹ́ pé àwọn náà wọ́n rí nǹkan mú ní tewétegbò. China a máa dúpẹ́. Nínú ìran tó tún wá lè dúpẹ́ jù ìran Yorùbá ni. Bàbá níbi tí ẹ bèrè ọ̀rọ̀ tó bá ní nǹkan ṣé ewé ò ṣiṣẹ́ mọ́ ni àbí nǹkan ò ṣiṣẹ́. Ó dàbí kéèyàn lóun ní hepatitis àbá àìsàn kan sìn wọ́n wá ní kó lọ já ewé ẹyin olóbe kó mu mẹ́fọ̀ yanrìn àbí dandelion kó gbó kó sáré mú máwọn kankan tó ń gbọ́ ṣé a máa ní kò ní ṣiṣẹ́ ni. Ewé yìí ń ṣiṣẹ́ àyàfi téwé bá wà tí ò lálẹ́ wù mọ́. Ewé ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló sì ń jẹ́. Àfi téwé ò bá lálẹ́ wù. Bẹ́ẹ̀ ni léwé máa sunkún ni ò ní ṣiṣẹ́ mọ́. Kí ni àpẹẹrẹ tá a lè rí tá a fi mọ̀ pé ewé ṣe ń ṣiṣẹ́ because bọ́n ṣe ń jí wa gbé kọ̀ọ̀kan yìí ò yé mi mọ́. Ó dà bàbá ẹ jẹ́ ká mú báyìí. Àwọn nílẹ̀ yìí a ní àwọn agbára kọ̀ọ̀kan tó jẹ́ pé ibi tá à ń lò sí ló yàtọ̀. Ṣé kí n sọ pé negative use of power là ń lo ohun tọ́lọ́run fún wa fún? Ewé kan náà tá à ń jẹ òun la fi ń ṣògùn òun náà la tún fi ń ba tèèyàn jẹ́. Ṣé bẹ́ẹ̀ kan lèèyàn máa mú sí yìí ló máa gbó yálà ó méwé ewúro ń sìn ó gbó òun ló máa mú tó bá mu sínú ẹsẹ̀ bóyá nínú àbí nǹkan á lọ. Ewé yìí náà máa sè bí ẹ̀fọ́ lódò oúnjẹ. Ewé ọgbọ́ téèyàn mu tó gbó tó fi mílìkì sí òun náà fi ń ṣe sàgbàdéwé. Ewé ọgbọ́ kan náà lèèyàn kan máa mú náà máa gún mọ́ṣẹ ádùnfíṣọṣẹ ìyọnú. Ewé ọgbọ́ yìí náà làwọn kan máa sọ̀rọ̀ sínú ẹ̀ wọ́n á ní ìtò bá wí fọ́gbọ́ bàbá ẹ dáríjì mi o ọgbọ́ á sì gbọ́n tó ń wí. Ṣebí the same ewé amúnimúyè tó tún jẹ́ pé a tún fi ń ṣiṣẹ́ antibiotic làwọn kan mú wá mú mọ́ nǹkan méjì mọ́ nǹkan wọ́n á fi mú iyì ẹnìkan ara ṣé a lè mú ká fi ṣiṣẹ́ àwọn tó ń jí wa gbé. ẹ jèrè ẹsẹ ń lọ fẹ́ẹ́ àbí tí mò ń sọ nìyẹn ṣé a lè irú ìwé amúnimúyè ẹ gbọ́ orúkọ yẹn gan yóò mú yàn yóò sì mú iye rẹ̀. Bàbá àwọn baba ńlá wa ní ayé ìgbà yẹn Ọlọ́run kẹwọn kò sí tó ń ṣẹlẹ̀ lénìí tí ò ṣẹlẹ̀ nígbà yẹn ní ìgbàanì kódà ẹni tó ń pè ní invasion sí ilẹ̀ onílẹ̀ ajínigbé ó ti ń ṣẹlẹ̀ nígbà yẹn ṣe nígbà kan láyé àwọn ráfíà wọlọ̀ tó máa wọlé sórí ilẹ̀ wa wọ́n á gbalẹ̀ wọ́n á gbẹrú kódà ń gbà yẹn gan kó tó dọ̀rọ̀ àwọn tó mọ ìtàn ìgbà ogun òwú ogun kìíní kan ṣe bí nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi ń di ọ̀rọ̀ ogun ó ti ń ṣẹlẹ̀ ìgbà yẹn yálà bóyá ṣaṣarọ wọ̀ náà máa ṣe wọ́n á parí iṣẹ́ sí lára wọ́n á fi gbálẹ̀ gbogbo ẹni tó bá ti débẹ̀ wọ́n á máa sùn ó wà ṣe báwọn bàbá yẹn ṣe nǹkan sínú ẹmu wọ́n á gbé sílẹ̀ ó lè wá o kíní kan ó mú á dẹ̀ máa sùn ìgbà yẹn àwọn nǹkan wà tó ń pè léwé àdúpàídà nǹkan wà táwọn bàbá yẹn parí iṣẹ́ wọn lábàámọ́dá tó ní dá tiẹ̀ kó má ṣe. Yorùbá ló ní Yorùbá ló ń parí iṣẹ́ àwọn amúnimóyè tá à ń dárúkọ yìí ewé wà tó ń pè ní hypericum ìyẹn táwọn Yorùbá ń pè ní ewé ajẹ́bí idán. Àwọn tó jólóye mọ. Àwọn ẹmọbìnrin àwọn àáfàá àwọn Christian wọ́n ní ó lòdì sí òfin wọ́n ló lòdì sí nǹkan tọ́lọ́run fẹ́
ó dà ìgbà tí ó lòdì nísìnyí tó ìbò bá gbé ìbọn dání nísìnyí tó fi defend rẹ̀ kò lòdì tó ìbò bá produce bulletproof wọ́n ní kàn wọ̀ ṣé pásítọ̀ gan ò sí nísìnyí gan tó ń lo bulletproof ni ìjà àbí tó ń gbébọn tẹ̀lé lẹ́yìn. ìjà tí wọ́n ń jà lọ́wọ́ ní táwọn Israeli ń bá kíná korúkọ ìjà lọ́wọ́ sí àwọn wọn máa lo ìlànà ìgbàgbọ́ Rárá o. láti bá wọn jà kódà AI wà ní technology àwọn náà máa lo Rárá o. ọ̀rọ̀ Ọlọ́run. Kùránì Rárá o. pé tó wà nínú àlùkùránì Rárá. àwọn ìjà kálukú mà lọ gbé ìbọn ni Tech- só túmọ̀ pé ìbọn tóbi ju gbogbo àwọn nǹkan yẹn lọ. bàbá ayé ti dé ayé tó yẹ pé kódà wọn níbi tí èèyàn bá ń sún lèèyàn máa ń sún tẹ̀lé AI láwà wọn ń pè ní artificial intelligence ìgbà tí Amẹ́ríkà bá Iran táwọn èèyàn bá wò AI pọ̀ nínú nǹkan tó fi ṣiṣẹ́ náà wọn á kàn gbé kinní sókè tí Iran bá ju tiwọn ó ní balloon tiwọn táwọn náà máa lò tó máa intercept Iran tí òfin ní wá ṣé bí technology ló débẹ̀ náà Yorùbá náà ní technology tiwọn tó jẹ́ ṣe báwọn Yorùbá ló ní tó ń pè ní African bulletproof ayé ìgbà yẹn bàbá yẹn kódà ó lè ní kó mú ẹyin òróró ìgbà yẹn àgbà ó wọn ní kó mu sínú odidi ìbẹ́pẹ dúdú wọn sì é jiná kó jẹ tó bá jẹ báyìí ó ti di anti atare ẹ jẹ́ ká wá lò bẹ́ẹ̀ ohun tó ń kọ́ wà tó ń pè ní èso wẹrẹ jẹjẹ Ambrose Picarius kódà èso wẹrẹ jẹjẹ fún rẹ̀ nílànà ti ṣẹṣe wọn lè ní kó mú ohun àtọ̀ mísímísì wọn á dà sínú wọn á dà lófíńdà sí ó ti dẹ̀ yọnu the same èso wẹrẹ jẹjẹ láwọn bàbá yẹn náà tún ń lò pẹ̀lú atare wọn á tún ní aporó ọfà aporó nǹkan kan ṣé Yorùbá tó lè ṣe nǹkan aporó ọfà náà ní ṣe aporó ata ni. ẹnìkan tó ń jẹ́ kí n mọ̀ pé èso ìwéré jíjẹ tẹ̀ sọ yìí pé téèyàn bá lè rọjú mọ́ àmì ẹyọ kan léèdè péjọ yẹn kọ́ lè bọ́ pa ó lè pa ọjọ́ kejì o tí wọ́n bá ti lè sùn mọ́júmọ́ ọjọ́ kejì ó ti bàjẹ́ àgbòjọ́ náà máa ń pè tí ẹnìkan ti sọ fún mi rí bàbá tó túmọ̀ sí pé ẹrí kí ni ẹ sì wá ń rí wa gbé kò sí tí ṣé ìgbàgbọ́ tiwa tí ò rọ̀ kí ló dé tí ìgbàgbọ́ wa ọ̀rọ̀ máa ń tà wá nìyẹn. ok Yorùbá torí ẹ̀yìn ti máa sọ síbẹ̀ ojú pé a ti ta ohun tó jẹ́ tiwa a gba ohun tó pọ̀ jù ṣẹ́rí ọ̀tọ̀ ní kéèyàn gba nǹkan láti ta bí mo ṣe wà ní sè mo ń sọ French mo dẹ̀ gbọ́ Spanish díẹ̀ tí French bá mo dẹ̀ gbọ́ Mandarin díẹ̀díẹ̀ tí French bá pè mí sí tó dẹ́sìn kan lẹ̀ tán wá ní tu peux faire une religion en français mo lè sọ fún carrément kí ni non je ne veux pas ó easy fún mi láti kọ̀ then tí bá tún máa gbà á mo lè gba díẹ̀ nínú tó mú bọ́ ohun tí mo dì mú tó jẹ́ ìṣẹ̀ṣe tèmi yẹn máa dì mú torí ìjọ tí bá gba 100% tiẹ̀ òun lóyìn máa ra tọ̀dọ̀ mi olóyìn máa rà á. ó máa gbà lọ́wọ́ mi pátápátá tó bá dẹ̀ ti gbà lọ́wọ́ mi pátápátá mo ti dẹ̀rú ẹ̀ Olúwa o. ohun tó ṣe wà ojú pé láyé ìgbà yẹn bàbá tọmọdé bá ẹ wo science mo ní science parí sínú Yorùbá báwo làwọn bàbá yẹn ṣe mọ̀ kójò fẹ́ rọ̀ kán dẹ̀ pa kán dáná síbì kan ibú òjò tí ò fẹ́ rọ̀ ṣe báwo bàbá yẹn ni ohun tó fi ń da patirú tó wá tún rọ òjò fún wọ́n ti ṣèyẹn lójú èmi rí o wọ́n ti ṣe ìyẹn lójú mi rí tí aago méjì wà báyìí tí eléyìí mo witness ẹni o òjò dẹ̀ ń rọná níbì kan kò sì débi kejì wọ́n dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni wọ́n ti ṣe ìyẹn lójú mi rí wọ́n ti ṣe ìkan tí òjò táwé ìbolẹ̀ débi pé àwọn bàbá kan sì dìde wọ́n sì lọ dáná èéfín iná yẹn sì ń lọ báyìí bẹ́ẹ̀ èéfín iná yẹn sì ń lọ yẹn bẹ́ẹ̀ ni ojú ọ̀run tó ti dúdú yẹn bẹ́ẹ̀ ló sì ń white díẹ̀ tójú yẹn ọ̀rọ̀ mọ́. ibi tẹ lọ yẹn ẹ wo bí ìṣẹ̀ṣe bó ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú science ẹ jẹ́ lákọ̀ọ́kọ́ ẹ já sọ̀rọ̀ nípa process òjò fún rẹ̀ omi ló dà sílẹ̀ ló padà sójú òfurufú. ṣé ìtọ́ ń dà sílẹ̀ yẹn náà ló padà. ó padà síbẹ̀ evaporation wá take place evaporation bá ti take place omi tó rẹgún níbi òfurufú padà sílẹ̀ náà báwo làwọn bàbá yẹn ṣe mọ̀ pé bàbá mi á kàn dá omi yẹn sílẹ̀ báyìí wọ́n á dẹ̀ máa wojú òfurufú báyìí pátí tó rò kó lè dàrú òjò á dẹ̀ dàrú that means science náà fi pé kinní yẹn ìmí wà tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ náà wọ́n á dẹ̀ ṣe ibi tó fẹ́ kí kinní yẹn lọ òjò náà á dẹ̀ rọ̀ níbẹ̀ kódà tó bá jẹ́ èèyàn mẹ́wàá náà rọ sí bàbá ibi ìta lọ tójú ò lè rọ̀ pa àwọn bá níbi tó wà tá a bá tiẹ̀ níyẹn le jù ṣé wọ́n pèèyàn nílùú òyìnbó tó lẹ̀ ń wálé. wọ́n pèèyàn bẹ́ẹ̀. ṣe sáyẹ́nsì ibo la fẹ́ ní sáyẹ́nsì Yorùbá kéré sí ṣé ọmọ tó ń sunkún sí ìtàn ló lè súkè èsúkè sí ìtàn yẹ pé ó dìgbà tó bá yìí mumi sórí ẹ̀ àbí tó ní nǹkan Yorùbá ò fẹ́ mọ ohun tó kọ̀ọ̀sẹ̀ wọ́n lẹ̀ nìkan já òògùn lára ọmọ kọ́ lẹ̀ fi sórí. tàbí lára aṣọ kan wọn á kàn sí sọmọ. wọ́n á kàn fi sí lórí báyìí á dẹ̀ dúró bí ìgbà tó jẹ́ pé láì lo kò ní lò pẹ̀ ládùúrà. ṣóògùn òyìnbó tó nìyẹn ni. science pure science ni Yorùbá ní ọ̀tọ̀ àwọn èèyàn gbé nǹkan méjì pọ̀ ẹ jẹ́ sáré ṣàlàyé lè ó dàbí pé kéèyàn gbé nǹkan méjì pọ̀ ká wá gbàgbé ohun tó jẹ́ tiwa science
ní Yorùbá ní táwọn èèyàn bá ń kígbe ọ̀tọ̀ ní kéèyàn ṣe oògùn ní kó di nǹkan àyájọ́ kó di nǹkan pure science wà lọ́wọ́ Yorùbá táà ní ìdí àti pọ̀. tí ò ní ìdí ọ̀fọ̀ rárá. Yorùbá lè wò kán léèyàn wà ọ́ léèyàn sì ó ní kórìíra nǹkan ò lọ déédéé fún Yorùbá lè ní kó tọ ìtọ̀ ìdí ẹ̀ kó wá jí láago 2 òru kó fi tọ̀ ìwẹ̀ tó bá wẹ̀ tán kó wéwé ìfẹ́ kó gun mọ́ṣẹ́ kó fi wẹ̀ kó ṣì kí kórìíra lọ. Bàbá kí ló jọ mọ́ oògùn nu tó ṣe pure science. Ọṣẹ tó mú báwo lọṣẹ ṣe jọ mú kódà ẹlòmíì mú ọṣẹ dání tó máa sọ di babaláwo. Ọṣẹ ìdẹ́rẹ̀ nínú èpo ọ̀gẹ̀dẹ̀ tá à ń jẹ wà nù tán extract tó fi ṣọṣẹ dúdú. Kódà ẹlòmíì kò mọ́nú tó fi ṣọṣẹ dúdú. Ayé ìgbà yẹn àwọn ìyá wa máa ní kó lọ mú díẹ̀ tínú bá ń hùyàn lódìlódì wọ́n á ní kó gbó sódì wọ́n á ní kó gbó mu. Ẹ̀yin á máa wò pé báwo ni mo ṣe máa mú ọṣẹ náà kán wá béèrè lọ onítàn. Oyin èpo ọ̀gẹ̀dẹ̀ wà nù tó fi ṣe gbogbo tó fi ṣe ọṣẹ dúdú jẹ́ ohun tó lè lọ sí inú. Ó jẹ́ tó lè lọ sí inú. Bẹ́ẹ̀ ni ṣe máa ń jó ẹbú. Ni wọ́n fi máa ń fò fún wa tá a Bẹ́ẹ̀ wà ni kéré yẹn. ash ó wà nù tó fi ṣe gbogbo tó fi ṣe wà nù tó lè lọ inú. So torí pé a ti wá rí gbogbo àwọn nǹkan yìí a ti rí kódà tó bá gbé igbá dání lọ́wọ́ ẹlòmíì báyìí bí babaláwo mẹ́wàá igbá fún rẹ̀ kìrìsìtẹ́ńtà ìyẹn kalaba igi kan ló ń so igbá láyé ọ̀tọ̀ ewé ẹ̀ fún rẹ̀ anti cancer ṣé ń tọ́wá ní kó lọ sí igbá fún rẹ̀ ní ohun tó yọ ìkan tún wà tó dàbí bí tó fi ń mu ẹmu èyí tó dídọ̀ igbá àti ewé tiẹ̀ fún rẹ̀ gan anti cancer tó ìbò gan bá ní àǹfààní láti máa rí púpọ̀ nu igi táwa níbí wọn ò ní sọ pé kò ní sí ìwòsàn fáwọn àìsàn kọ̀ọ̀kan a ní nǹkan bàbá wa là mọ́ ń ta ní àdẹ̀ ló ń ta ní àwọn tó dẹ̀ tún mọ̀ ọ́ lò ọ̀tọ̀ níbi tó ń lò sí. Ọ̀dà ẹ̀yin bàbá wa kan kí ló dé tẹ̀ ń gba sátidé lọ́wọ́ wa tẹ̀ ń gbé sunday lé wa lọ́wọ́ now ẹ wo réètì tí wọ́n ń gbà gbé àwọn ọmọ wa ń sìn mo wá ń wò pé ṣé kò sálágbára ń lù mọ́ ni wọ́n ti wá yẹpẹrẹ agbára wa yẹn kálukú ti wá ń sá fún àwọn ẹlòmíín sá fún wọ́n máa pè mí lólógùn kò tiẹ̀ wá yé wa mọ́ ẹ wo ọmọ rẹpẹtẹ tí wọ́n kó l'Ógbómọ̀ṣọ́ ṣé àní àwọn bàbá wa kan tí wọ́n wà ó ìjọba máa ń fi ojú wa rí mọ́ ṣé àwọn bàbá wa ò lè àwọn ìjọba ò lè kó àwọn bàbá wa kan kí wọ́n kó wọn jọ kí wọ́n mọ wá pàfọ́ọ̀mù sáyẹ́ǹsì yẹn ni. Bàbá tó bá pàfọ́ọ̀mù sáyẹ́ǹsì yẹn gan ibi tí Yorùbá ní nǹkan dé kódà Yorùbá ní àwọn nǹkan tó yẹ pé kódà kán ní kán mu sí ìdílé kọ̀ọ̀kan kán mu síbẹ̀ táwọn ará bíi bá kọjá kódà kó máa yálé lógún gbogbo ẹni tó jẹ́ ọmọ Yorùbá ọ̀tọ̀ náà máa fi ilé tiwa sílẹ̀ o ṣùgbọ́n ẹ̀sìn ti gba nǹkan tó pọ̀ lọ́wọ́ wa bàbá ń sìn iṣẹ́ ni tó ti gba ẹ̀sìn lódìlódì ẹ wá gbé ọwọ́ kan fún ẹni kó sọ síwájú ilé ẹ̀ torí nǹkan aburú kí ló máa kọ́kọ́ wò akọ́wò ọ̀rẹ́ pé irọ́ o kódà ìmí àsọ fún ẹ pé òun pìfẹ́ pé òun kú ju kó òun so nǹkan ìṣọ́ra sílé. Tàbí kí wọ́n máa béèrè pé àbọ̀ ṣọ́ ya wèrè ni kí wọ́n á lọ sọ nǹkan mọ́lé. ọpẹ mentality bíi ta dancing ó ti kúrò níbi tó yẹ pé ó ti wà níbi pé a ti gba ẹ̀sìn lódì débi pé nǹkan tó jẹ́ tiwa ò jọ wá lójúmọ́ àwọn yẹn náà dẹ̀ ti wá rí àwọn tó wá ti rí ó nípa àti sùn dé level kan tó yẹ pé Yorùbá tó jẹ́ Yorùbá ń gbà yẹn ó lè dédé worí ilẹ̀ Yorùbá nígbà tí Yorùbá ń jẹ́ Yorùbá ṣé bí Yorùbá ló ní kán wọ́n ilẹ̀ a sì jí adáyébá ní ìkán wọ́n lẹ̀ Yorùbá ló ní kán wọ́n lẹ̀ fún yàn tó yẹ pé kódà kẹ́ jẹ́ ogún tẹwọ́dún bẹ́ẹ̀ gbogbo yín máa ṣubú ni wọlé níyì èèyàn mélòó ló máa ní ó dà ẹja pín kínní láàrin ìlú ká fi protect ra wa nínú àdúgbò èèyàn 200 èèyàn 15 máa jáde ló máa ní irọ́ kò lọ pẹ̀lú ìlànà ẹ̀sìn tiwa. Olúwa o ọlọ pẹ̀lú ìlànà tiwa kò lọ pẹ̀lú ìlànà tiwa gígé orí wa yẹn lọ pẹ̀lú ìlànà tiwa. ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn mi mo ní ká tó bẹ̀rẹ̀ rìkọ́dí láàárọ̀ yìí kí sáré fi kankan tó yín létí ìròyìn tó ń gbóná fẹlifẹli ètò kan wà lórí Sokoti TV ètò ìgbẹ́jọ́ òun la pè ètò ìgbẹ́jọ́ kí lètò ìdálé lórí tí ẹ bá ní ìṣù láàrin ọkọ àtìyàwó láàrin bàbá àtọmọ láàrin ìyá àtọmọ láàrin ọ̀rẹ́ méjì tí kò ṣeé yanjú tá a fẹ́ gbé lọ ilé ẹjọ́ tá a fẹ́ gbé lọ police station ọ̀nà wà tá a lè fi yanjú ẹ̀ láàrin ara wa nítùbí ìnùbí lórí Sokoti TV ẹ jẹ́ ká subscribe kẹ́ ẹ wo tètò ìdálé lórí ètò kò sí tó lè le títí tí ò ní dẹ̀rọ̀ kò sí tó lè gbóná títí tí ò ní tútù please subscribe to Sokoti TV ẹ gbádùn ara yín ètò ìgbẹ́jọ́ òní program
Ṣoko tí alágbẹ̀dẹ ọ̀run òun ni pìrìsẹ́ńtà ẹ gbádùn ara yín gbà wá sí síbẹ̀. láwọn tó jáde náà tó bá sọ ṣe báwọn èèyàn wà tó lọ ń rí àwọn ibi tó ti ń pààrọ̀ tó ń sọ inú àwọn èèyàn sì jáde tó máa ní irọ́ ẹ negotiate pẹ̀lú àwọn èèyàn kan tún ìwà ń bẹ̀ tó tún máa sọ fún wọn báyìí pé irọ́ dáwà ló ń ṣe ẹlòmíì tó wá tún sọ fún yín bí ìgbà tó yẹ pé ohun tó ń ṣe oríṣiríṣi ọ̀rọ̀ ló pín sí àwọn tó ráwọn ọgbọ́n ò lè jókòó ká wo pé kí lẹ̀ ń jà fún gangan ṣẹ́sìn lẹ̀ ń jà fún ni àbí ìgbàlẹ̀ onílẹ̀ lẹ fẹ́ jà fún àbí kí lẹ́lẹ̀ ń jà ṣẹ́ ń jà fún Ọlọ́run tó rọ́lọ́run ò ṣe jà fún so tó ń jà fún èèyàn ò tí ì mọ̀ tó bá lọ́lọ́run ló fẹ́ jà fún Ọlọ́run ò ṣe jà fún ó tó gbèjà rẹ̀ bẹ́ẹ̀ ni àbí tó bá dẹ̀ ní ilẹ̀ ló fẹ́ wá jà mí ì mọ̀ Ọlọ́run ti pín gbogbo ẹ̀ débi pé kò possible kó gbalẹ̀ èèyàn sì ń kó ló kúrò látòdìdí north ṣé owó ló fẹ́ máa sùn bẹ̀ ni wọ́n mú àwọn tó níbẹ̀ náà ẹni tó nílé gan ilé tó yìí ń lò gan tó kọ́lé sórí ẹ̀ ìjọba rẹ̀ǹtì ẹ̀ fún ẹni 99 years ló máa lò lé ìjọba ìbí gan 50 years ilẹ̀ tó kọ́lé sí o rẹ̀ǹtì ẹ̀ lọ́wọ́ ìjọba ni so ṣé yẹn la máa ṣe ilẹ̀ lábẹ́fọ́lá ló wá fẹ́ gbà torí ìjọba ló ní gbogbo ilẹ̀ àti yìí tó kọ́lé sórí ẹ̀ ìjọba náà ló ní so ṣé ilẹ̀ la máa tún wá léèyàn fẹ́ wá gbà ni so kí wá lé a máa léèyàn fẹ́ wá jà fún náà ni toró tó gbèjà rẹ̀ so kí léèyàn wá lòun wá ṣe. ọ̀dà dókítà ẹ̀rọ pẹ̀lú mi nù Ọlọ́run kí lẹ̀yin advice àwọn òbí wa láti ṣe é sìn pẹ̀lú gbogbo àdánwò àjálù ojoojúmọ́ kí lẹ lè bá àwọn bàbá wa sọ. ó ti dójú ẹ̀ Nàìjíríà ti dé level kí èèyàn gbáradì péjọba kan máa wá ràn ẹ́ lọ́wọ́ nílé ẹ̀ kò sí tó jẹ́ bẹ́ẹ̀ kéèyàn mójútó ra ẹ̀ tó bá dúró pé tí wọ́n ní àwọn kan ní béèyàn ṣe ń ka kinní kan kéèyàn ka nǹkan míì àbí béèyàn ṣe ń ka kó yá ṣe yáàyà sẹ̀ lásìkò tá a wà yìí. bàbá ṣe yá wọn ní tá a bá ṣe yá àlá òkà ṣe yáàyà sẹ̀. lásìkò tá a wà yìí tó bá láwọn nǹkan tó mọ̀ láyé ìgbà yẹn tó lè béèrè lọ́wọ́ àwọn baba ńlá wa pé kí ni ó tẹ́ ń lò láwọn tẹ́ fi ń ṣe nǹkan ìṣọ́ra kò burú adáyé bá àwọn ilé kan tó yẹ pé kódà wọn máa ní nǹkan ọwọ̀ nílé wọn á sògbálẹ̀ wọn á sọ àmọ́ ojú ti là lẹ́nìí èèyàn mélòó ló lè sògbálẹ̀. tó lè bá fẹ́ wọlé yóò gbálẹ̀ sílé ìmọ̀ ni. kódà àwọn baba ńlá wa ní nǹkan tó yẹ pé wọ́n á parí ẹ̀ sínú ẹ̀ wọ́n máa gbélẹ̀ sẹ́nu ọ̀nà báyìí wọ́n máa mu tí yóò dílẹ̀ máa fi mọ́ ni. Olúwa o. ikú wà lẹ́yìn Yorùbá kì í ṣe pé nǹkan ò sí ibi tá à ń lò sí ìyẹn àkọ́kọ́ ìkejì kí ni mentality àwa ta ní nǹkan ṣáàṣì nígbàgbọ́ lórí ohun tó jẹ́ tiwa. torí àwọn kan ti sọ di nǹkan ẹ̀sìn. ó ti di nǹkan ẹ̀sìn nǹkan mi wà ó ti gbogbo nǹkan ti di nǹkan ẹ̀sìn sìn kódà èèyàn wà kó ṣàárẹ̀ báyìí ohun tó ń ṣe ò lọ pẹ̀lú nǹkan tó nídìí ẹ̀sìn o kódà ẹjẹ́ tó ṣẹlẹ̀ nǹkan ẹ̀ ti yù wà tó yẹ pé nǹkan ìwòsàn lásán ni ló ń ṣe onítàn ẹlòmíì wà tó yẹ pé ẹdẹ́mà ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń wú tó ní ṣe pẹ̀lú bóyá kó kàn lọ check kidneys ẹ̀ àbí kó wò bóyá òun wà diabetic ọ̀ bóyá bí neuropathy diabetic ló ní àbí bóyá plantar ló ṣe lẹ́sẹ̀ fi ń wú àbí nǹkan kan ló ṣe tó ní ṣe pẹ̀lú health issue bọ́ lórí pẹ́sẹ̀ ti wà kọ́ gbọ́ pé ó tẹ̀ nǹkan mọ́lẹ̀ ó lè lo oṣù kan ní ṣọ́ọ̀ṣì kan ló ń ṣàdúrà fún títí tí kéèsì ẹ̀ máa fi tó máa fi worst. so nǹkan bí wà tó yẹ pé ó dijọ́ ta bá gbé ẹ̀sìn síbì kan ta gbé ohun tó jẹ́ reality fact ta gbé síbì kan tó yàtọ̀ síra wọn. ìyàtọ̀ wo ló wà láàrin ẹ̀sìn àtàṣà. good bàbá ìyàtọ̀ tó pọ̀ wà ń bẹ̀. àṣà gbogbo ẹni tí ó bá ti bá rẹ̀ ní orílẹ̀ ayé yìí orílẹ̀ ayé dáwà yìí lórí ilẹ̀ ayé yìí ló ń ṣe àṣà ló dẹ̀ ń ṣe ìṣe that means gbogbo wa là ń ṣe àṣà lájọ ń ṣe láyé àṣà tiwa gbogbo wa là ń ṣe ìṣẹ̀ṣe kápòpọ̀ àṣà àti ṣe kò sẹ́ni tí ò ṣe ìṣẹ̀ṣe lójúmọ́ ìjọ téèyàn bá ti wà tó jí làárọ̀ ọ bí mi sílẹ̀ Yorùbá bàbá kò possible kí n jí làárọ̀ láǹsì kí ní gbogbo mọ́ǹtì yìí sìn spaghetti ni máa jẹ mí kì í ṣe Italian náà Italian ló ní macaroni ló ní spaghetti ìlú kan wà Libreville mo ti débẹ̀ ní Gabon oúnjẹ tí wọn kàn mú ewé pákí tàbí tó wò bíi tẹ́ pé òun ní ẹ̀fọ́ tó dùn jù lọ́dọ̀ tí wọn ewé pákí kódà wọn máa ń pè ní manioc cassava lọ́dọ̀ tí wọn ewé pákí manioc lóúnjẹ tó dùn ó sọ́bẹ̀ ó ní the best ẹ̀fọ́ ifá ọbẹ̀ tó dùn jù lọ́dọ̀ wọn ṣé ọmọ Nàìjíríà mélòó ló lè jí tó máa sọ àṣà tí wọn àti ṣe wọn ni ní Japan tí wọn bá jí ó ní tó máa jẹ ní China tí wọn bá ti jẹ nǹkan tó lọ́pọ̀ àbí kán mú igi kán fi jẹ àṣà tí wọn ni ìṣe tiwa ni kẹ́mi wọ fìlà àtàṣà àwọn kan jẹ aláǹgbá nǹkan ìṣẹ̀ṣe tiwọn lọ́dọ̀ wọn ni ìṣẹ̀ṣe tiwa lọ́dọ̀ tiwa ni kí n wọ fìlà kí n gẹ́ báyìí mo bá wa lọ ṣọ́ọ̀ṣì kí n mú ilẹ̀kẹ̀ kí n wọ̀. so gbogbo eléyìí ìṣẹ̀ṣe ni. lọ́dọ̀ tiwa ìṣẹ̀ṣe ni iṣẹ́ Yorùbá tó ṣe Amẹ́ríkà lè dédé wọ fìlà t'Amẹ́ríkà bá wọ fìlà kí ló máa sọ wọn ló ń ṣe ìṣẹ̀ṣe Yorùbá ẹsẹ̀ ń jójú ṣé ìran wọn ló wọ fìlà ni. ẹsẹ̀ ń jójú ó ti. ìran Amẹ́ríkà kọ́ ló wọ fìlà. kódà ilẹ̀kẹ̀ tún ní àwọn tó ń lò
àti bọ́n ṣe ń lò tó bá wọ ìlẹ̀kẹ̀ tó bá yọ arò méjì báyìí àwọn olóńlò wọn á ní Ìgbò. ṣe mọ̀ pé ìlẹ̀kẹ̀ tí n bá fẹ́ wọnú mọ́ṣáláṣí táwọn aláàfáà bá rí mi wọ́n á ní kí n lọ. Kí ló dé? ẹ dákun ṣé mo ṣe fásílẹ̀ yìí. Bàbá ike àti kinní náà fi ṣe é kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn bíìdì náà pé orúkọ BEAD lòyìnbó pé kò ní ṣe pẹ̀lú torí pé èní yìí ó ti di level pé ẹ̀sìn ti wọlé sínú wa gan àti kó nǹkan tó pọ̀ jù òun ló fà á. Tí ò bá síbẹ̀ bàbá kò sẹ́ni tó jí lójúmọ́ tí ò ṣe ìṣẹ̀ṣe ìjọ tó bá ti ń wọ bùbá tó wọ ṣòkòtò ìṣẹ̀ṣe Yorùbá ló ń ṣe ìjọ tó bá ti jí tó dọ̀bálẹ̀ tó kí ìyá ẹ̀ àṣà Yorùbá ni kò sí ìran tó dọ̀bálẹ̀ kí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ lójúmọ́ ó ti kọ́kọ́ lọ bọ àwọn orírun ẹ̀kan nìyẹn. ṣé ìpé wọn jáwa náà dọ̀bálẹ̀ káwọn òbí wa. ọkọ onítọ̀ ń kọ̀ kò ṣẹ̀ṣẹ̀ Yorùbá mọ́ nìyẹn torí àwa la ní àwọn ọ̀rọ̀ kan wà máa ní láti gbọ́wọ́ lọ́wọ́ àwọn òbí wọn ni àwa ò bọ́wọ́ ọ̀kan wa bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe tiwa ní ká dọ̀bálẹ̀ kóbìnrin kúnlẹ̀ ìṣẹ̀ṣe Yorùbá ni mo tó ń pè ní ìṣẹ̀ṣe yàtọ̀ sí pé kó tó bá ti ń di pé èèyàn jókòó bẹ́ẹ̀ à ń bọ nǹkan à ń ṣe kinní ìyẹn ti di ìbọ kódà mistake kan wà táwọn èèyàn tún máa ń ṣe tí n bá dúró sí di Ògún sí tí mò ń bọ Ògún ó yàtọ̀ mò ń bọ Ògún kí ló ń pè bíbọ sísìn lèèyàn sin Elédùmarè bíbọ lèèyàn ń bọ òòṣà tó bá jí láàárọ̀ tó bá pẹ ẹlẹ́dàá ẹ̀ òòṣà tó tún lágbára jù tó wá ní ẹlẹ́dàá wa àti ìyá wa tó bá jí láàárọ̀ sí ẹ̀sìn tẹ́mi ṣe kí náà pè déìsì ẹ̀sìn kéèyàn jí láàárọ̀ kókó jí báyìí kó gbẹ́lẹ́dàá ẹ̀ bu ẹlẹ́dàá mi jọ o má jẹ́ ṣiṣẹ́ o jẹ́ rí jẹ jẹ́ rí mu o jẹ́ rówó bàbá kí ni mo ṣe mo ń bọ orí mi tó bá tún jí láàárọ̀ tó lọ kí ìyá ẹ̀ tó kúnlẹ̀ ìyá jẹ́ kí n rí ṣe òkọ́ náà là o lẹ́yìn tó kí because Yorùbá ló sin Ọlọ́run jù Yorùbá kọ́kọ́ jí ní gbọ́ kí Yorùbá sọ pé Ọlọ́run Ṣàngó kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ìdílé kò ní perú ẹ̀ Yorùbá jí á ní Elédùmarè mo kí ẹ akọ kí Ọlọ́run tó bá jí agbá orí ẹ̀mú agbẹ́lẹ́dẹ̀ ẹ̀mú èyí tó ní Ifá lọ sí dìfá ẹ̀ á wá ṣe kí ni awúre lẹ́yìn tó ti kí Ọlọ́run tó ti kí àwọn òbí tó jẹ́ àwọn onílẹ̀ àwọn tó ní á tún wá kí ẹlẹ́dàá ẹ̀ ó di mẹ́ta ṣe wá rí ohun tá a ní tá à ń sọnù o bàbá èèyàn ní máa ṣe gbogbo ilé ìkọ́nà má là fún because ohun tó ní agbára jù ní gbogbo ohun tó ti jí ó k'Elédùmarè ó wá jí ó tún ìyá ẹ̀ tó jẹ́ ẹni tó ọlọ́kọ̀ tó wà ẹ̀ wá ó tún lọ kí òun ó di méjì ó wá gbá ẹlẹ́dàá ẹ̀ mú ó di mẹ́ta kódà tó nítọ̀ kódà kó má tí ì lọ́bọ fáì kó má tí ì lọ́bọ nǹkan kan bàbá ọ̀nà orí làbá bo àbá fòṣà sí ẹ̀yìn àgbálẹ̀ sọ̀rọ̀. so ẹ jẹ́ kí ìyàtọ̀ wà láàárín bọ àti sìn. ó yàtọ̀ ó ń sin Ọlọ́run à ń bọ òòṣà ni ó gbà bíbà tí wọn bá ní ìyàwó good tó bá ní ìyàwó tó wá rí pé ìyàwó mi yìí ìjọ tí mo ti fẹ́ máa ń ṣoríire o kí ni wọn máa ṣe òyìnbó gọ́kọ́ wa bó ṣe ń bọ ìyàwó ẹ̀ tó bá ti wá jí kí ló máa ṣe wàá sáré lọ ìtù ìwà ara spag wá fún toríjọ Tinubu ti bí ìyàwó ẹ̀ ló lọ bẹ́ẹ̀ gbowó lóun nígbà tí ń ṣe business Tinubu bí kí ló máa ṣe ó máa tilẹ̀kùn bẹ̀ ó fẹ́ òyìnbó bóyá Amẹ́ríkà ló fẹ́ Amẹ́ríkánà òun ló dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ gbàwé jáde kí ló máa ṣe wàá máa bọ́ ni ó ti dán lọ́hùn ẹ̀kejì ìjọ tó bá jí tó wá rí in fact òṣùpá ojú ọ̀run lówó òun jẹ́ kí ló máa ṣe wàá sáré lọ wá ó ti di òòṣà kejì tó ń bọ̀ òun bọ́ ni ẹ dúró ṣé òun sìn ó sìn ìyàwó ilé ẹ tó ránṣẹ́ kó má bàa pọ̀ sí ẹ kó má gbẹ̀mí ẹ kí ló ń ṣe ọyà ìyà kò múnú ẹ̀dùn ìyàwó ẹ wá ká epo bóbìnrin kan sùn ó wá délé ó sáré ra gift ó bẹ̀rẹ̀ sí í ṣe bí ọ̀dẹ̀ ó ṣe kíní kan kí ni tó ń ṣe ó múnú ẹ̀dùn ó ń tù ú kí ló ń ṣe yẹn appease kí ló máa ń ṣe fún gods we appease gods wàá gbé polo wàá gbé iyọ̀ bó ṣe máa appease òòṣà bẹ́ẹ̀ náà ló ṣe appease ìyàwó ilé ẹ̀ ó ń sin òòṣà appease nígbà tí wọn appease èèyàn ń bọ ní bíbọ ní. so ìyàtọ̀ wà láàrin bíbọ àti sísìn. appease yàtọ̀ sí kéèyàn máa sin. aláwọn kan wọn á ní àwọn oníṣẹ̀ṣe yẹn àwọn aláṣìṣe ni wọn kò tiẹ̀ wá yé mi mọ́ so ìyàtọ̀ tó pọ̀ wà láàrin méjèèjì. bàbá ok ẹ jẹ́ wo ibi tí àṣìṣe ti wá mo jí láàárọ̀ sìn mo kọjú sọ́lọ̀ mo nawọ́ mi báyìí then mo tún wá jí mo lọ sí ọ̀dọ̀ ìyá mi mo kí mo dọ̀bálẹ̀ àṣìṣe di méjì àbí ṣé àṣìṣe ìkẹta ń ṣe pé èmi náà wá gbórí mi mú bí tí kò mo ti wo orí tèmi ó gbé mi wáyé wọn á gbé mùsùlùmí wọn á ní wòrí má gbé mi lọ ibi tí wàhálà wà o gbé mi ṣé kíní ṣé ó ti dàṣìṣe no ẹni tó dẹ̀ wá ń di ògùn ẹ̀ tó ránṣẹ́ tó ń gbọ́ sí lẹ́nu tó ń ṣe ó sì máa pe Elédùmarè nínú gbogbo tó ń ṣe ń bẹ̀ so mi ì mọ ibi táṣìṣe ti wà bàbá àti ibi tí máa fi kẹsẹ̀ kù
á sọ nǹkan nù aṣọ nǹkan nù á sọ lẹ́yìn nǹkan nù Yorùbá. tó pọ̀ òun ni ohun tó ṣe wá ìṣe lè ráyè á sọ nǹkan nù. tó ẹ wo ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí n jẹ́ kí kinní ogun àgọ́ ẹgbọ́n tí dókítà sọ ń sìn sẹ́yìn pé dókítà eléyìí kàwé ọmọ Yorùbá dẹ̀ ni ṣùgbọ́n gbogbo nǹkan tí mo ti mú dókítà ìwà dáadáa sórí ìkànnì gbogbo nǹkan tí dókítà yìí nígbàgbọ́ nínú ẹ̀ láyé ewé àtegbò ewé tègbò ewé àtegbò ó máa sọ fún ẹ tí nǹkan báyìí bá ń ṣe wá tá a bá ti mélè tá a fi mọ ilé yóò sì kí ọ yóò nǹkan tó ń ni wá lára yẹn yóò tù wá lára so ẹ̀yin òbí wa ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sá kúrò nínú ìdẹkùn tá a wà yìí ìdẹkùn yìí la wà tí ò jẹ́ á lè protect àwọn ọmọ wa tí wọ́n ń kó yìí ìdẹkùn yìí la wà tí ò jẹ́ á lè protect àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n ń kó lọ nítorí pé àwa gan ń ṣe àti nígbàgbọ́ wípé tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí àti sọra wa dẹ ẹlẹ́bọ. kódà bàbá ẹ jẹ́ tún chìbì lélẹ̀ ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àbí tó jẹ́ bí kinní ìmí gan ẹ̀rù ń bà láti màgbó typhoid ló ṣẹlòmíì o ojú tí wàá pọ́n tó jẹ́ pé ibà pọ́njú pọ́tọ̀ tó jẹ́ pé tó bá pẹ́ gan lára ẹ̀ gan á tún ba nǹkan míì jẹ́ ifá typhoid ló ṣẹlòmíì tó add mọ́ high blood pressure tó di pólítọ̀ ní kidney issue because ó tún máa ní high creatinine tí creatinine bá dẹ̀ ti high filter kidney ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ó máa overwork wàhálà dé á di ẹni tó ní àìsàn kidney bẹ́ẹ̀ ìgbà tó yìn di typhoid tó ní tí ẹ̀ lọ wéwé dóngóyárò èpo pineapple kó gé sí egbò ẹ̀gbẹ̀sẹ̀ àbẹ́pọ̀ awọ́pa ṣáàṣì kó tẹ̀ mú egbò ìbẹ́pẹ kó gé sí àbẹ́pọ̀ ìbẹ́pẹ kó fọ́sùn wẹ́wẹ́ kun lójú ẹ̀ ó ti wò pé àwọn ṣe máa ń rí mi pé èmi mò ń ṣàgbo kó tẹ̀ lómi ò lè gbàgbó sórí tébù ibi tá a bára wa dé ìyá àti sọ nǹkan ni bàbá. tó ẹ̀yin èèyàn a sọ nǹkan lò ní àkọlé ọ̀rọ̀ wa ibi tí dókítà parí ẹ̀ sí nìyẹn dókítà sọ pé àwa Yorùbá ti sọ nǹkan nù kọ́nà Olódùmarè kó má jẹ́ kó pẹ́ kó tó yé wa tí ò bá ti pẹ́ kó tó yé wa ẹ rí wípé fífojú sunkún ara wa báyìí kí wọ́n sì kìyàn mọ́lẹ̀ kí wọ́n sì máa rìkọ́dù ẹ̀ kí wọ́n sì du ìyàwó rẹ̀ ó máa rí nǹkan yẹn láéláé ọmọ rẹ̀ ó máa rí láéláé bí wọ́n ṣe dú òbí tòun tàbí bí wọ́n ṣe dú ọmọ òun tàbí bí wọ́n ṣe dú ìyàwó òun gbogbo ẹni tí ò bá fẹ́ kírú ẹ̀ ò ṣẹlẹ̀ sóhun ẹ dákun ẹ jẹ́ ká máa gbàdúrà ká máa fi àdúrà náà kún pé kọ́lọ́run Lédùmarè gbogbo wọn tí wọ́n wà ní ìgbèkùn àmọ́ kọ́lọ́run bá wa tú wọn lẹ̀ so mo wá rí i pé Ọlọ́run yẹn sábà dá sírú nǹkan bẹ́ẹ̀ yẹn o ṣùgbọ́n tọ́lọ́run bá rí ẹ́fọ́ọ̀tì wa lórí pé à ń gbìyànjú bí wọ́n ṣe wà ní ìtúsílẹ̀ Ọlọ́run á wá ràn wá lọ́wọ́. ìgbìyànjú ló ràn yàn lọ́wọ́ àwa ní kọ́kọ́ lọ́lọ́run rántí mọ èèyàn tó wà lágbàáyé ni over 8 billion people ṣé sìn ẹ lómi so ẹ expect pé ókè gbogbo tó bá ṣẹlẹ̀ sí Ọlọ́run máa dédé wá sọ̀kan ìjọ tí ìyà ti ń jẹ wá Nàìjíríà táàrò ń jẹjẹ tíjọba oríṣiríṣi ń wọlé ẹ mọ iye àdúrà táwọn 9 vigil táwọn èèyàn ṣe lójoojúmọ́ no ikọ́ míì wà tó jẹ́ ìgbésẹ̀ ikọ́ míì wà Ọlọ́run gan ṣe sọ pé tó bá ṣípá lòun máa gbé ẹ̀ ó ṣe máa sọ mísìn parẹ́ òyà ó ti ní iṣu ó má lọ́dọ̀ ogun náà nǹkan tó ní ìdádúrà fàdúrà nǹkan tó ní ìdí ìgbésẹ̀ fún ìgbésẹ̀. so ẹ̀yin èèyàn mi ní jẹ́ kí kinní yìí gun àgùnjù àmọ́ gbogbo nǹkan tí ó mọ tàwájí ńlẹ̀ Yorùbá tá a fi mọ tiwa ní tiwa tá a fi mọ tiwọn ní tiwọn torí tá a bá ti sọ̀rọ̀ ń pa ẹ̀sìn kan sìn wàhálà dé nìyẹn bá a fà á ṣe pọ̀ tó bí àwọn pásítọ̀ ti pọ̀ tó yẹn tí ilé bá wa gbàdúrà débi pé kí n tó ń ṣẹlẹ̀ káwọn ọ̀ràn wa tí wọ́n ń jí gbé wọ́n mọ̀ jí wọn gbé mọ́ sì máa lérí fún wa máa gbowó ọwọ́ àwọn èèyàn ẹ̀yin nu Ọlọ́run ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ mo kí gbogbo àwa ọmọ Yorùbá pé a kú àforítì gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run èmi ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ wọn à ní jí mi gbé èèyàn sì ní jíyàn gbé bàbá wa nígbà kan wọ́n jí wa gbé gbogbo wa náà ń láti sa gbogbo agbára wa láti jẹ́ pé wọn ò rí wa gbé Ọlọ́run Lédùmarè á wà pẹ̀lú wa kò ní jù báyìí lọ títí àsìkò míì tá a tún mú nǹkan mi wá sí ojú ìwòran yín mo fi wo yín pé ojú ò fẹ́ra. How many minutes?